lóde tó ní ọdún lóde ẹ kú onílé o aláṣàbí mò ń béèrè ẹ kú onílé ọmọ ẹṣin lókun ṣẹlẹ̀ mo wá kí aláṣàbí gbéra nílẹ̀ òdì ìdò nílò níjẹ́ ní abẹ lọ́wọ́ ẹ̀. aya ọ̀nàrẹ́bù kazeem rahimu bámidélé o aya ọmọ onímọ̀ àgbọ̀n aya yó àṣàbí aya ọmọ igi mẹ́ta níbẹ̀ jù ìkànṣó yún ìkan tó kuná fi ń sáláàrí bàbá aṣọ nínú ilé ọkọ rẹ̀ ni àṣàbí gbéra nílò òdìdè ọmọ wọn ní etí ọ̀sà mọ́ ń gbọ́ o ọmọ wọn ní Sangotedo ọmọ èkó àrómi ìsàlẹ̀ gbẹlẹ́gbẹ́ aláṣàbí dákun mọ́ dání gọ́jọ́gọ́jọ́dún lóde. ọdún lóde o ọdún lóde o ọdún lóde o ọdún lóde o ó mà ṣàmọ́dún ọdún lóde o ọdún lóde o aláṣàbí aya bándélé o ọdún lóde o àmúdá aya kàzí ọdún lóde o ọdún lóde o ó mà ṣàmọ́dún ọdún lóde o ẹ bá ń ká aláṣàbí o ẹ má bá ń ká aláṣàbí o aláṣàbí tí ń sọdún lónìí ẹ bá ń ká aláṣàbí ẹ bá ń ká aláṣàbí o ẹ má bá ń ká aláṣàbí o aláṣàbí tí ń sọdún lónìí ẹ bá ń ká aláṣàbí aláṣàbí tí ń ṣàdọ́là o àṣàbí adé aláṣàbí tí ń ṣàdọ́là o àṣàbí adé kò fowó ra bíútì o àṣàbí adé kò fowó ra kárátà o àṣàbí adé aláṣàbí tí ń ṣàìró o àṣàbí adé aláṣàbí tí ń ṣàpáńsẹ̀lì àṣàbí adé aláṣàbí tí ń ṣàdọ́là o àṣàbí adé. ìbà náà rẹ̀ mo rí ìbà lọ́dọ̀ Ọlọ́run bọ̀bà tó ní máa rí wí. ọba lánàá ọba lónìí ọba níwò yọ ọ̀la ọba lọ́jọ́ gbogbo. aláṣàbí jíire o àṣàbí ọmọ bí ọjọ́ Arẹwà lóbì nígbéra nílòdì ìdọ́dún lóde. Mrs. Mahmood Ayétúndé aya Kazeem ọdún orógbó àgbò ọdún òbí àgòrí àtẹ ọdún onídé ká má ṣe rọ́mọ̀bí lórí àdọ̀dọ̀dún ní ká má bọ́ ọ̀sọ́dún òtí yege aláṣàbí ọ̀pọ̀ ọdún ọ̀sìn pa àṣeyẹ tó bọ̀ láyé ìyá Royan Ọlásùnkàn mímọ́ ń gbọ́ o abiyamọ gbọ̀jà gbọ̀rọ̀ tí ń sọjọ́ bí ló ní mo wá kí. aya ọ̀nàrẹ́bù kazeem rahimu bámidélé o aya rahimu bámidélé adéwálé tí ń sọjọ́ bí ló ní mo wá kí. ọkọ rẹ̀ ló ní ìwọ mọ́ kí ọkọ mọ̀ọ́sà mọ́dún. ìfẹ́ rẹ̀ ló ní ìwọ mọ̀ ṣe yìí fún ọ ló ní ìwọ mọ̀ kí olólùfẹ́ òun tí ń sọjọ́ bí lónìí. Òpó nínú rẹ̀ ni oníwà ire aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ aya rere tí ń sọjọ́ bí lónìí. olówó orí rẹ̀ ló ní ìwọ mọ̀ kí yọ ní kí ìyanu ó ní ìwọ mọ̀ kí fẹ́ òun ó ní wọ́n ní ìdùnnú òun ìwọ láyọ̀ òun alábàárò òun ìfẹ́ ayé òun ó ní ogún ọdún òsì pa àṣeyẹ òpó ti sọdún eléyìí náà wà tún ṣe tẹ̀
wá tún ṣe tẹ̀mí ìsìtòwó tọmọta ìníkù tí ń ṣe balẹ̀ ń wọ̀rọ̀. Yétúndé ọmọ alájà àtàlájà ẹṣin lógún ṣẹlẹ̀ tí ń sọjọ́ bí lónìí. Àbúrò Fatima mọ́ ń gbọ́ o. Àṣàbí o. Àbúrò Kẹ́hìndé dákun mọ́ gbọ́ dídùn ẹnu mi ọdún ẹ̀ lóde. Àbúrò Ṣákírù tí ń sọjọ́ bí lónìí. Àbúrò Àlàbá. Àbúrò yín Kọ́nsọ́lá. Ó ti sọdún eléyìí náà wá tún ṣe tẹ̀mí sí i. Ẹ̀gbọ́n Jókòó Tádé tí ń sọjọ́ bí lónìí mo wá kí. Ẹ̀gbọ́n Balikisi dákun mọ́ dánígọ̀ ọ̀jọ̀gọ̀ ọ̀jọ̀dún ẹ̀ lóde. Ẹ̀gbọ́n Bàràká tí ń sọjọ́ bí lónìí. Ẹ̀gbọ́n Àlíyà náà ni mo wá kí. Ó ti sọdún eléyìí náà Èdùmàrè á jẹ́ ó sẹ́mi sí nínú owó nínú ọlá ńlá nínú àìtètè kú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ tọmọtọmọ. Secretary local government Etí Ọ̀sà East tí ń sọjọ́ bí lónìí. Aláṣàbí gbéra nílò dìde onílò níjẹ́ ẹni abẹ lọ́wẹ̀. Ìkònà oníkó ẹ̀ ò ní kó òkònà. Kò sí bó ṣẹlẹ̀ pẹ́lẹ́ ayé tó o ní mọ̀ bànújẹ́ nílé ayé. O ní fojú sunkún ọmọ. O ní mọ̀ bòjì ọmọ nílé ayé. Gbọmọgbọmọ ò ní pọmọ sọnù lọ́wọ́ rẹ̀. Aláṣàbí o wá ní tètè kú torí pé mo rojú ọ̀la lójú rẹ̀ ni. Aláṣàbí dákun mọ́ ń gbọ́ o. Àṣàbí dákun mọ́ sọ pé mo gbọ́ ọ lóye mo pè ọ ní orúkọ. Torí pé lórúkọ là á pọ̀ baládé o. Aya Rahim Kazeemu tí ń sọjọ́ bí lónìí. Lórúkọ la pé ìjòyè. Lórúkọ náà pé ìran bàbá tó bí ọlọ́mọ gbéra nílò dìde ọdún ẹ̀ lóde. Mo pé mi wá fẹ́ bọ́ ọ̀yà pálọ̀ bàbá rẹ̀. Ìlọ́wádìílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ wọn ní Etí Ọ̀sà dákun mọ́ gbọ́ dídùn ẹnu mi. Ọmọ wọn ní Sangotedo. Mo pé mi fẹ́ bọ́ ọ̀yà pálọ̀ bàbá rẹ̀. Ọmọ Etí Ọ̀sà mọ́ ń gbọ́ o. Ọmọ sùúrù ọkọ̀ lù bàǹtà mo wá kí. Èmi á ṣèbà lọ́wọ́ àwọn àgbààgbà mẹ́ta tí ń bẹ létí Ọ̀sà nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n tẹ̀lú bàbá rẹ̀ dó. Ìbà Etí Ọ̀sà, ìbà Sangotedo. Ọmọ Òkè Àsádì nínú ilé àwọn bàbá rẹ̀ ni. Ẹ̀bọ̀ra ò jẹ́. Ògún jẹ́ nínú ilé àwọn bàbá rẹ̀ ni. Ọmọ Òkè Àsádì nínú ilé àwọn bàbá rẹ̀. Ẹ̀bọ̀ra ò jẹ́ o. Ògún jẹ́ nínú ilé àwọn bàbá rẹ̀ ni. Àṣàbí mo wá bá ọjúbà Iyemẹja. Àwòjì onílé omi òjètú ó jẹ́ pẹ́pẹ́yẹ. Ọmọ etí ìlú Alágbọ̀n. Ọmọ etí ìlú Alágbọ̀n dákun mọ́ gbọ́ dídùn ẹnu mi wọ́n mo ń ké sí. Àgbọ̀n bàǹtàbàǹtà tí ń bẹ nínú ilé àwọn bàbá rẹ̀. Ọmọ òjò dára àmúyàwó rókè nílé yín o. Èjì dára àmúyàwó rọ̀ ọ̀sà. Ọmọ amúgbàrọ̀jà àfẹ́tí Kọ́láwálé nínú ilé àwọn bàbá rẹ̀. Ọmọ rọ̀fọ̀rọ̀fọ̀ ọmọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ilé yìí ilé àwọn bàbá rẹ̀ ní Àṣàbí Adémọ̀ ń gbọ́. Lẹ́ ọmọ ẹ̀kọ́ àrómi sálẹ̀ gbẹ̀lẹ́gbẹ̀. Ọmọ Etí Ọ̀sà tí ń sọjọ́ bí lónìí mo ń ké sí. Iwájú yín omi ni, ẹ̀gbẹ́ yín omi ni, òsì yín omi ni, ẹ̀yìn yín omi ni. Ẹ̀yin lọ́mọ àrómi sálẹ̀ gbẹ̀lẹ́gbẹ̀. Ọmọ àsọ̀kún dowó ni. Bàbá tí yín ní Sọ̀sàdíyọ̀ nílé bàbá ẹ̀yìn gangan. Ìwọ lọmọ gbàrà òjò tí yín bá níjà tí ń gbójúdé bàbá ẹni lọ́wọ́ ẹni. Àṣàbí Adé o. Ilé yìí ilé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ni. Lọ́fi ní Èkó ló lókun lọ́sà ẹ̀yìn lọ́lọ́run fún. Aláṣàbí o. Èkó ló lókun lọ́sà o. Ẹ̀yìn lọ́lọ́run fún o. Ọ̀sà ò ṣe gbé lọ sàbújá. Òkun ò ṣe gbé lọ síbì kan o. Èkó ló lókun lọ́sà ẹ̀yìn lọ́lọ́run fún. Aláṣàbí ọmọ Èkó akété ìlú ọgbọ́n o. Èkó àrómi sálẹ̀ gbẹ̀lẹ́gbẹ̀. Tálàbùtàbà túbú bá bomi kómi.
nínú ilé bàbá rẹ̀ ni Àtàbàtúbú bàbá odò kò odò Èkó tí áńgẹ́rẹ́ ti sáré ju ènìyàn ẹlẹ́sẹ̀ méjì lọ ọmọ àfínjúlé tí wọjà wọn rìn gbẹ̀ǹdẹ́kẹ̀ ọ̀bùwọ́jà wọn pa sí ọ̀síọ̀ Àṣàbí ilé yìí ilé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ni ọmọ àrílẹ̀dọ́gbọ́lé ọmọ àtùpàkù gọ̀ọ̀nà Àṣàbí ọmọ ológun kú tèrè àṣà lóògùn òrìṣà ní ọ̀sẹ̀ dákun mọ́sọ̀mọ́ kú tèrè òṣàgbowó òṣàgbòbí kú tèrè agbòdìdì orí lọ́wọ́ ẹ̀ ni ọmọ ajídàgbà bí ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ dàgbà tán ara lè ń wá kiri lé bàbá tó bí ọlọ́mọ ó sọdún yìí wá tún ṣe tẹ̀mí sí towó tọmọta ìníkù tí ń ṣe balẹ̀ wọ̀rọ̀ mo pé mi tún fẹ́ bá ọ̀yà pálọ̀ ọkọ rẹ mo fẹ́ kì ọ́ nínú ilé àwọn ọkọ rẹ aya ọmọ ní má gbọ́n aya yóò aya ọmọ igi mẹ́ta tí ń bẹ níbẹ̀ jù aya wọn níbẹ̀ jù Lẹ́kì ilé yìí ilé olówó orí rẹ ni ilé yìí ilé ọ̀nàrẹ́bù Kazeem náà ni ọkùnrin takuntakun ọkùnrin takuntakun ọkùnrin tó gbàgbà sùn lọ́yẹ́ lọ́kọ rẹ jẹ́ o. Bámi Adéwálé bámi délé mọ́ gbọ́ dídùn ẹnu mi aya ọmọge mẹ́ta níbẹ̀ jù ìkànṣó yún ìkan tó kún sọ alárí bàbá sọ aya ọmọ òjẹ̀ kan tó ti mú èmi rẹ̀ ọmọ àsopọ̀jìlé nínú ilé àwọn ọkọ rẹ ni ọkọ rẹ lọmọ arómi rẹ ọmọ ajagun ajayè ó sọdún yìí ó tún ṣe tẹ̀mí sí Àṣàbí nínú owó Àṣàbí nínú ọlá ńlá nínú àyítètè kú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ tọmọtọmọ orí ó jẹ́ ògbó bí olúgbógbó tí gbó orí ó jẹ́ òlàbí lásègbà lálà èèyàn tó pé òràjò pé kó mọ́ bọ́ọ̀lù ní débánlé béèyàn bá gbẹ́ kó tòdí olúwa rẹ̀ ní ó jìn sí lágbára ọlọ́run ọba ó ní tètè kú torí pé mo rojú ọ̀la lójú rẹ̀ ìyá Rọ̀yán dákun mọ́ ń gbọ́ o ìyá Rọ̀yán Ọlásùnkàn mi ti sọ ọjọ́ bí lónìí ó ní fojú sunkún ọmọ ó ní mọ̀ bànújẹ́ nílé ayé ó ní mọ̀ sáré ọmọ ọkọ rẹ̀ ló ní wọ́n mọ̀ kí ọ̀pọ̀ mọ̀ sàmọ́dún ọ̀nàrẹ́bù Kazeem Rahimu Bámidélé ló ní wọ́n mọ̀ kí fẹ́ òun ìdùnnú òun aya rere lọ́dẹ̀dẹ̀ òun ó pé ó kọ́ ọdún ọ̀sìn wá àṣeyẹ tó bọ̀ láyé Àṣàbí ń wọ́n mọ̀ fẹ́ yí ṣe lọ mo gbóhùn ní ká jẹran pẹ́ lẹ́nu ọ̀fà fún ni ò jẹ́ o mo pé mi fẹ́ máa relé bàbá mi lé tó lọ ó sọdún yìí ó tún ṣe tẹ̀mí sí bẹ́ẹ̀ mẹ́rin ṣé bẹ́ẹ̀ ń gbóhùn erin bẹ́ẹ̀ mọ́sá ṣé bẹ́ẹ̀ ń jiyọ̀ lọ́ọ̀bẹ bẹ́ẹ̀ mọ̀ mi ṣé bẹ́ẹ̀ ń gbóhùn ẹnu mi Islamiyah akéwì lè mi jẹ́ ọmọ oníjẹ̀bú ọmọ adúrún mádé ọmọ adúrún mọ́sù pẹ̀dí ìyẹ́jẹ́ aya wọn ní Ìbàdàn nílé Olúyọ̀lé ẹ̀sà lọ́lọ́gbìn ara òde ògbólúkẹ́ ilé yìí ilé àwọn ọkọ mi ni àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe Àṣàbí adé.